أبوابه لا تحجب. الله أكبر. لا تسألن بني آدم حاجة وصل الذي أبوابه لا تحجب. الله يغضب. يغضب أما بينو إن تركت سؤاله. ọba sàlàyé tọrọ nǹkan ọ̀fẹ́ àgbẹ̀ kò bẹ́ẹ̀ tọ́lọ̀ kó tó bínú pé tọ́lọ̀ tó kú ní lọ́dọ̀. Allahu Akbar. Bani Adama hina tas'alu yaghdabu. Allahu Akbar. Allahu Akbar. Anakumullah. Jazakumullah khairan. Àní á lo ẹ̀kọ́. Anakumullah. Ohun tó rí yàrá. Hafizakumullah. Anakumullah. Ẹ̀kọ́ àwọn bàbá tí a kọ́ lára. Anakumullah. Jazakumullah khairan. Méjì ní àǹbẹ̀rẹ̀ yẹn pé bá ti dé ní ìpìkọ̀ ya. Anakumullah. Jazakumullah khairan. Jazakumullah khairan. Wọ́n ìtọ́ka ayà. Bẹ́ẹ̀ni. Nígbà tí Mùjírù ń bá tẹ́ lọ. Allahu Akbar. Anakumullah. Àbí? Yarakumullah. Wọ́n kò tọ́ka ayà. Hafizakumullah. Ṣé àmánìkọ̀? Naam. Àbúrò tọ́kẹ̀. نعم بين صوت بين يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان. أنكم الله جزاكم الله خيرا. بين أنكم الله صوت الرحمن. نعم آية 30. جزاكم الله جزاكم الله خيرا. Bàbá rẹ̀ kan wá ń bẹ. Anakum Allah. Kan jẹ́ kẹ́yìn rẹ̀ dáa. Àmín Allah. Kẹ́kìtì àánú ìsàn. Àmín Allah. Oní máa wò. Anakum Allah. Oní máa lo. Allahu Akbar. Oní máa lò nígbèsí ayé. Allahu Akbar. Ó rẹ̀ bí èpè. Ìpẹ́ tí máa tẹnu mọ̀. Allahu Akbar. Allahu Akbar. Bàbá yìí. Naam. Bàbá. Sẹ́lẹ̀ ọba. Allahu Akbar. Anakumullah. Sẹ́lẹ̀ ọba. Anakumullah. Oní máa lo. Allahu Akbar. Anakumullah. Bí ó ti kọ́ lórí ẹkẹ́ ó. Bí àmọ́ bẹ́ẹ̀ pé ṣàdúrà kan. Allahu Akbar. Anú rẹ̀ a máa bá bọ̀. Allahu Akbar. Anakumullah. Ngbà lọ́nà tó wá sí ní ayé ojú ẹ̀ lánàá. Anakumullah. Ìsí ìdí ẹ̀wọ̀n náà o. Anakumullah. Ìsí ìpèsè alọ́mọ tí máa wí pọ̀ o. Allahu Akbar. Allahu Akbar. Bá mo fẹ́ ìṣèdáwò fún àrùn nígbà rẹ̀. Anakumullah. لن بني آدم حاجة وصل الذي أبوابه لا تحجب. الله يغضب إن تركت سؤاله. إن تركت سؤاله. بني آدم حين يسأل حين تسأل يغضب. جزاكم الله خيرا. بني آدم حاجة وصل الذي أبوابه لا تحجب. الله يغضب إن تركت سؤاله. بني آدم من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان. Mo kàlí pàmò láwọn ọ̀dà. Àwọn ti dé.